Ẹ kú àjálẹ́ o ẹ̀yin ènìyàn wa. A kú bójútó tí káàkiri tìbútòrò orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá. Ọlọ́run ọba tó ní kápá ọlá, alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣe ohun gbogbo, ọba jíkọjọ́ kúdà yóò máa ṣàtìlẹ́yìn fún gbogbo wa. Kò ní fi wá lẹ́ngbà kọ̀ọ̀kan. Ìbà Elédùmarè ọba àjíkẹ́ ọba afẹ́nifẹ́re yẹ wá jù àpè agbẹnumọ́dẹ́yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gùn ọba alógúnlọ́lá àní ìlẹ́yẹ ọ̀gbàgbà tí gbára àdúgbò abọ́bọ̀ tí fi yọmọ ẹ̀ náà fìn ìbà. Olódùmarè ọba àánú ìbà rẹ o. Ìbà àwọn akọni obìnrin, àwọn akáṣọ lérìbọ̀dẹ̀rù obìnrin bàbá tó yanyan, àwọn ajẹrun òru ajẹdò yẹn mọ́bì àtòróró jẹ fún ọ̀gá lanta. Ìbà yín o, arógbó aṣọ mọ́balẹ̀ ẹjọ́ ojú mi ṣe ní bàbá àṣà. Láàlódọ́ rẹ òfẹ́ bàtàkù jó bàǹbàmù ẹlẹ́kùn sunkún láàárọ̀ yẹn ṣẹ̀jẹ̀ onímísùmí láàárọ̀ yẹn sùn fẹ́ bára jẹ́ látọ̀ pa èṣù mọ́ṣẹ́ mímọ́ṣẹ́ ilẹ̀ Yorùbá májèkílẹ̀ Yorùbá ó dàrú. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dọwọ́ rẹ̀ mọ́jà sílẹ̀ tẹ̀ mọ́jà tójú lẹ̀ mọ́lẹ̀. Ẹ̀gbọ́n ayé mọ́jọ́gún alẹ́sẹ̀ mọ́jà ti sọ́fìn àwọn àgbàlagbà. Aṣọ ọ̀ka ènìyàn mọ́jà bá wọn tẹ̀. Ẹni tá ṣẹ̀tá bẹ̀ tí ò ní gbọ́ Elédùmarè ó dọwọ́ rẹ̀ lónìí. Mọ́jà bá rọ ẹni bẹ́ẹ̀ mọ́jà bá tò papọ̀. Ọlọ́run àánú ó dọwọ́ rẹ̀ lẹ̀ Yorùbá ò ní dàrú o. Ẹ̀yin ènìyàn mi, ẹ rí i pé láti bí ọwọ́ àná sóní ibi tá a ti ń gbé ìrìn àjò yìí jáde lórí ìkànnì yìí kò jọ ibi tá a máa ń lò. Bí Ọlọ́run ṣe ní ìrìn àjò orí lẹ́jọ́ mẹ́ta yìí nìyẹn. Wọ́n ran wọn aṣẹ́ kékeré kan, òun náà là ń bá káàkiri. A máa fi tó yín létí láìpẹ́ yìí nínú ìrìn àjò tá a rìn. Ẹ̀yin ènìyàn mi, ẹ rí ìtàn Ọ̀yọ́lé tá a ti ń sọ̀rọ̀ lóríṣiríṣi nípa rẹ̀. Ìwádìí sì ń tẹ̀síwájú lórí àwọn àyè kan nílẹ̀ Yorùbá. Ẹ má bínú sí mi ẹ̀yin èèyàn mi. Kí wá ló fẹ́ ṣẹlẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè kan bẹ nílẹ̀ Yorùbá tá a mọ̀ dí táwọn àlejò ṣe sodo síbẹ̀ ní ayé àtijọ́ láyé ìgbàanì kó tó di pé Ọ̀yọ́lé tú. Gbogbo wa la mọ̀ pé Ọ̀yọ́lé tú, ṣùgbọ́n kí ni ìdí t'Ọ̀yọ́lé fi tú? Kí ni ìdí táwọn Fúlàní fi tú? Àwọn Fúlàní ará Málì, ìdí tí wọ́n fi tú Ọ̀yọ́lé. Ní ayé ìgbà yẹn, àwọn bàbá wa ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn ò dámọ̀. Ìwọ̀n bá nǹkan tá a dámọ̀ jù tí Yorùbá ṣiṣẹ́ lé lórí jù ó ní irin. A ṣiṣẹ́ lórí irin. Àwọn precious stone tá a tún ṣiṣẹ́ lé lórí a mọ̀ nípa wúrà, ṣùgbọ́n a mọ̀ ohun tí wọ́n fi ń ṣe nígbà yẹn. A mọ̀ ohun tí wọ́n fi ń ṣe. Kò sí nínú nǹkan tá a fi ń sọ̀rọ̀ ajé nílẹ̀ Yorùbá lákòókò yẹn. Wúrà ò sí ńbẹ̀. Nǹkan tó lówó lórí ńgbà yẹn ni ìlẹ̀kẹ̀. Ilé tí wọ́n ní tí wọ́n fi ń ṣe láti Ilé-Ifẹ̀. Àwọn ará Ilé-Ifẹ̀ látijọ́ wọ́n ń wa gbogbo àwọn ìlẹ̀kẹ̀ ṣẹ̀gí, ìlẹ̀kẹ̀ kíní kan tá a rí yẹn. Gbogbo tó fi ń ṣe glass lé ní glass bead. Inú ilẹ̀ náà ti ń wá jáde nífẹ̀ẹ́ ò dáyé nígbà yẹn. Ó wà lára nǹkan tí Ifẹ̀ fi sọ̀rọ̀ ajé. Ó wà lára nǹkan tó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ayé ó mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ nílé-Ifẹ̀. Torí ẹ̀ látàwọn sáwọn yẹn pé Ifẹ̀ lu empire rí, àwọn èèyàn ò mọ̀. Ṣùgbọ́n nígbà yẹn ta ni ó pe Ifẹ̀ ní empire? Ǹjẹ́ wọ́n ti néèmù ìlú kankan lórílẹ̀ alààyè ní empire lákòókò yẹn? Kò sí. Torí ẹ̀ ní àsìkò tí Ifẹ̀ tó lu agbára, tó lu dáúlà, kò tí ì sẹ́ni tí làákàyè rẹ̀ gbé pé àsìkò yìí o Ifẹ̀ ń lo Ifẹ̀ ní empire ní Ifẹ̀ ń lò lọ́wọ́. Kò sẹ́ni bọ́ tó lè pè bẹ́ẹ̀. Ó pọ̀ nínú àwọn ọdún tó wà nínú ayé
tírí àjò wọn rí bẹ́ẹ̀ tó jọ bẹ́ẹ̀. So Ifẹ̀ náà lo dáwọ́là. Nígbà tí dáwọ́là Ọ̀yọ́ dé, most àwọn èèyàn okòwò ẹrú lọ́yọ́ fi ṣe dáwọ́là tiẹ̀ nígbà yẹn. Ètò ọrọ̀ ajé káràkátà tó wà ní Ọ̀yọ́ ní ká lọ ra ẹrú, àti ètò ààbò tó wà lórí àwọn tó bá jẹ́ indigene Ọ̀yọ́. Ààbò wà lórí wọn torí agbára Aláàfin àtàwọn ọmọ ogun tí ń lò. Pàápàá jùlọ tẹ́ bá wo section ogun Aláàfin, ẹ rí wípé ìlú ní ọmọ ogun tí wọ́n, Aláàfin dá ọmọ ogun tiẹ̀ ní. Gẹ́gẹ́ bí ètò òṣèlú ṣe rí lélẹ̀ nínú ayé ló ṣe rí nígbà ayé Aláàfin, nígbà àwọn bàbá wa tí wọ́n control gbà yẹn. Ọ̀yọ́ ní balógun tí wọ́n pè ní Baṣọ̀run lọ́dọ̀ tiwọn. Balógun làwọn máa ń pè ní gbogbo ilẹ̀ Ìjẹ̀ṣà lọ́dọ̀ tí wọ́n bí báyìí. Lọ sí Èkìtì balógun la máa ń pè. Títí dé Èkó balógun ni, títí dé Ìjẹ̀bú balógun ni, títí dé lọ gbogbo ilẹ̀ Ìbàdàn nígbà tójú tó là lásìkò Ìbàdàn tí Ìbàdàn náà lo dáwọ́là, balógun làwọn máa ń pè. Bọ̀ Ọ̀yọ́ Baṣọ̀run làwọn ń pè. Ṣé mọ̀ pé inú àwọn tó control agbára ní Ọ̀yọ́, èdè mẹ́ta ló wà nínú wọn. Èdè mẹ́ta ló strong jù nínú àwọn agbára Ọ̀yọ́: Yorùbá, Ìbàrìbá àti Tápà, àwọn Nupe. Àwọn ìran mẹ́ta yẹn ló control agbára Ọ̀yọ́. So possibility wà kí wọ́n máa lo Ọ̀ṣọ̀run bíi balógun lọ́dọ̀ tiwọn nígbà yẹn. Olórí ogun Ọ̀yọ́ ni wọ́n ń pè ní Baṣọ̀run. Tẹ́ ẹ bá wá wo Aláàfin fúnra rẹ̀ nínú ààfin títí ẹ̀, òun náà wá ní ẹ̀ṣọ́ tiẹ̀. Ìyẹn làwọn security personnel tiẹ̀ tó ní, tí Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ́ olórí wọn. Ààrẹ Ọ̀nà Kakanfò lolórí wọn. Ààrẹ yìí ni gbogbo àwọn ọmọ ogun tí bá ń tẹ̀lé Aláàfin ni wọ́n mọ rìpọ́ọ̀tù fún. Iṣẹ́ táwọn tó ń ṣe tó yàtọ̀. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ogun l'Aláàfin ò lè bẹ Ọ̀ṣọ̀run, tó jẹ́ pé Ààrẹ Ọ̀nà Kakanfò ni ó bẹ̀. Iṣẹ́ àfẹnu. Ṣùgbọ́n tó jẹ́ pé ìlú ló fẹ́ lọ jà, àwọn Ọ̀yọ́mèsì ni wọ́n arrange ìjà pẹ̀lú Ọ̀ṣọ̀run. Tọ́rọ́ Ọ̀ṣọ̀run ló lórí àwọn Ọ̀yọ́mèsì. Àwọn ni wọ́n conclude ìjà yẹn pé ìjà yìí Ọ̀yọ́, pé Ọ̀yọ́ fẹ́ lọ jà ní Dahomey, Ọ̀ṣọ̀run ni ó ṣáájú. Tẹ́ ẹ bá rí Kakanfò lójú ogun yẹn, a jẹ́ pé Aláàfin ló lógun yẹn, ó kàn pé Ọ̀ṣọ̀run sí ni. So ó ní section bó Aláàfin ṣe ń lo agbára ẹgbà yẹn. Dẹ́ kí wọ́n ló mú àlejò wọ Ọ̀yọ́ wá, ibi tá à ń lọ gangan nìyẹn. Kì í ṣe pé fídíò yìí kì í ṣe fídíò gígùn rẹpẹtẹ. Akànfẹ́ yànnà náà kankan bẹ̀ ni. Lára àwọn mo fẹ́ sọ̀rọ̀ nípa gold tí ẹ rí tí wọ́n wà lónìí ní Ọ̀yọ́ nítorí ó ti wà látàyé àwọn baba ńlá àwọn Aláàfin Ọ̀yọ́ ni gold yẹn ti wà ń bẹ̀. Kì í ṣe ní ó wà lára ìdí tí wọ́n fi tú odidi Ọ̀yọ́ nígbà yẹn. Àwọn àwo gangan ni wọ́n tú Ọ̀yọ́. Àwọn ìran àwo ni wọ́n tú Ọ̀yọ́ Aláàfin. Àwọn tó tú Ọ̀yọ́ Aláàfin, àwọn ìran Málì, àwọn ìran yẹn ló wọlé wá. Nígbà tí wọ́n dé pẹ̀lú àpapọ̀ àwọn tó wà ní Sókótó, because àwọn Fúlàní tó wà ní Sókótó náà nígbà yẹn Málì làwọn náà ti wá. Gbogbo orin àjò wọn, àwọn kan wá láti Sudan. Àwọn tó wá láti Sudan nù wọn ò pọ̀ tó jálejò bí àwọn tó wá láti Málì. Torí ọkùnrin kan náà wà tó lo ìgbà ní Málì lákòókò yẹn nígbà tí wọ́n dá Ọ̀yọ́ lé tó tú, ìgbà tí wọ́n tẹ̀ ẹ́. Wọ́n pè máa yẹn ní Mẹ́sà Mọ́sà. Around 13th century ni wọ́n dá ní ọkùnrin yẹn rìn ní Málì. Ó wà nú àwọn tí wọ́n ṣàtìpó, táwọn aràn rẹ̀ ṣàtìpó wá sí ilẹ̀ Ọ̀yọ́. Òun náà dẹ̀ gbọ́
nípa ìran Ọ̀yọ́. Kí ni Mẹ́sà Músà fi trade nígbà yẹn? Kí ló fi jẹ́ alágbára nínú ayé nígbà yẹn? Góòlù ni, wúrà, gold tá ń pariwo. Òun ni Mẹ́sà Músà ló fi jẹ́ alágbára nínú ayé, olówó ayé nígbà yẹn. Kò sẹ́ni tó lówó tó nínú ayé lásìkò yẹn, tó jẹ́ pé wọ́n ní tí bá lọ nígbà tó lọ hajj ní àsìkò tiẹ̀, wọ́n ròyìn iye ẹṣin tó fi kó gold lọ sí Mẹ́kà ní Mẹ́sà Músà. Gbogbo apáta náà láti kàwé ìtàn Mẹ́sà Músà, àmọ́ bó ṣe lówó tó pé the richest in the world ni, the first richest man in the world tá kọ́kọ́ mọ̀ nígbà táyé ti ń lajú, táyé ti ń dá nǹkan mọ̀. Kì í ṣe àwọn ilé ìta kánú báíbù, àwọn kùránì o. Ilé ìta mọ̀ dúdúdú, tá a mọ ibi tí sáré rẹ̀ wà lónìí, tá a máa gbolé wọn ní Mali tó clear. Mẹ́sà Músà ni, ọmọ Mali ni. Gold dẹ̀ láwọn yẹn fi mọ́ lólówó. Olóní largest storage fún gold. Náà nígbà táwọn ará Mali bẹ̀rẹ̀ sí ní wọ Ọ̀yọ́ wá, kí ló mú wọn ríran rọ́yọ̀? Kí ló mú wọn gbìmọ̀ àti tú Ọ̀yọ́? Gold ni wọ́n rí nílùú Ọ̀yọ́. Ìlú tá má dẹ̀ ti rí gold, tí wọ́n bá tú ìlú yẹn, wọn ò ní ríṣẹ́ ṣe bó ṣe fẹ́ ṣe. Ṣùgbọ́n gbà tí wàhálà dé láàrin wọn, Aláàfin gbàlejò, ó wá fún àlejò lágbára. Ara ewu yẹn tí wọ́n ń ṣèràn Yorùbá tipẹ́tipẹ́, kì í ṣe Ọ̀yọ́ nìkan láti nírúwà yẹn lọ́wọ́. Ìlú tí wọn ò ti nírúwà yẹn ní gbogbo ìran Yorùbá, òun ni Ifẹ̀ àti Èkìtì. Wọn ò ní fún àlejò ní power. Ifẹ̀ àti Èkìtì ẹ lọ wò dáadáa dọ́ládọ́lá. Tẹ́ ẹ bá jẹ́ ọmọ Ìbàdàn, tẹ́ ẹ bá ń gbé l'Ékìtì, kò sí bẹ́ẹ̀ ṣe wù kẹ́ lágbára tó, kẹ́ lówó tó, wọn ò ní fún yín ní agbára tẹ́ fi rí ìlú tẹ́ fi wá jẹ́ pé àṣẹ ìlú ọwọ́ yín ni ó wà lórí àwọn ọmọ Èkìtì. Wọn à ní dánwò, Ifẹ̀ náà sì ní dánwò láéláé. Bọ̀ tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́, ó ṣẹlẹ̀. Ìdí rèé táwọn yẹn ṣe máa ń wà very careful. But Ọ̀yọ́ people, wọ́n máa ń gba àlejò. Mo ti sọ̀tàn kan rí pé ní ìlú Ìrágbìjí, ẹwọ Ìrágbìjí bó ṣe lẹ́lẹ́bẹ̀ yẹn, ó ní ìlú tán máa ń lò fún wọn látijọ́. Tí Ìrágbìjí bá rí ọ lálejò, wọ́n ò rí àwọn ará Ghana bí èèyàn gidi. Wọ́n wá tí Ghana bá sọ fún wọn pé, bàbá, mo fẹ́ padà sí ìlú mi Ghana. Àwọn Ìrágbìjí ò ní, àmọ́ lọ ìlú yín, kí ló dé? Ṣé torí owó afọ́nlẹ̀ ọmọ dáko? Tó bá jẹ́ pé ènìyàn ń dájọ́ pẹ̀lú wọn, even kó mọ̀ dà, wọ́n wà dájọ́ fún pé gba àjọ yìí lọ lò náà. Nígbà tó bá lò tán, tá bá fẹ́ bẹ̀rẹ̀ míì, ó wá bá bẹ̀rẹ̀, ó fi san ilé ìtọ́ ti gbà. Ẹ ti rírù yẹn láti lè jẹ́ ká àlejò mọ́ kúrò nílùú wọn, bí Yorùbá ṣe rí nù. So nínú 100% Yorùbá, 98% ló nírú ìwà yẹn lọ́wọ́. Èkìtì àti Ifẹ̀ nìkan nírú rẹ̀ ìsábà ti ṣẹlẹ̀ ẹ̀ lè gbọ́. Káwọn aláfẹ́ mọ́ tí wọ́n rí àlejò kan wá gbé agbára àlùlé lọ́wọ́, wọ́n máa ń wà very careful. Èkìtì náà máa ń wà very careful, wọ́n sábà ń gbé. Ẹni tó bá wá ti rírù rẹ̀ rí l'Ékìtì àbí ní Ifẹ̀, ìjọba fi sábẹ́ comment. Tàbí tí ìlú kan bá wà nílẹ̀ Yorùbá táwọn náà kì í sábà fún àlejò lágbára, ẹ bá fi sábẹ́ comment, sábẹ́ àríwísí. Ẹ ṣé gan yín ni wa. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ń bá lọ, nǹkan tó tú Ọ̀yọ́ lẹ́nu, wọ́n gbàlejò, wọ́n wá fi inú hàn àlejò. Tí Ọ̀yọ́, kò sí bọ́yọ̀ ṣe fẹ́ deny ẹ̀ fáwọn òkè ń gbàlejò, because ó wà lára nǹkan tó fi ṣọlá nígbà yẹn. Ààbò ń bẹ fún àlejò tó bá wá sọ́dọ̀ wọn, one. Ìkejì ni pé nínú ètò ọrọ̀ ajé Ọ̀yọ́ ó ṣe ààbò fún káràkátà ẹni náà, to the extent that wọ́n à ní gba owó láì mọ́ fún lọ́jà. Wọ́n à ní gba owó láì mọ́ fún lọ́jà, fún àlejò lọ́jà, ẹ gbàgbé. So ó dẹ̀ ní bó ṣe máa ń ṣèṣàkọọ́lẹ̀ lọ́dọ̀ wọn lórí ẹni tí tó bá wá rajà láti ilẹ̀ ibòmíì. Ó ní bí wọ́n ṣe ṣèṣàkọọ́lẹ̀ tí wọn ò ní jẹ́ kó ní lára jù bí ilé tí wọ́n gbà lọ́wọ́ onílé. Ṣé ti rí bóyọ̀ ṣíṣe? Tí èèyàn méjì bá jà nú ọjà,
tó yẹ pé ìjà yẹn máa fi lè dú aráalé àti àlejò, Ọ̀yọ́ ò ní sáìdì ọmọ ilé láíláí, àlejò ni wọ́n sáìdì. Lílẹ̀ tó ṣẹlẹ̀ dáadáa náà Akẹ̀sán láìmọye ìgbà bọ́yọ̀ ti rírun. Ó wà lára ẹ̀ nígbà táwọn ará òkè ọ̀hún gbé ogun ti Ọ̀yọ́ tó fẹ́ tú Ọ̀yọ́, tó gun Fúlàní ilé tán. Àwọn tó jẹ́ ìran Ọ̀yọ́ gangan, tó jẹ́ ìran Yorùbá, t'Aláàfin ti ṣẹ̀ one way or the other, wọ́n jọwọ́ lẹ̀ ní pé tí ó bá ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀. Olúkálùkù wọn dẹ̀ kẹ́rù wọn fi ìlú lẹ̀ fún. Tó ṣẹlẹ̀ lọ́yọ́ nù o. Tó jẹ́ pé ìjà tó yẹ kó gbogbo wọn jọjà, wọn yà fa Aláàfin lẹ̀ pé jó máa ràn. Ṣèbí máa gbèjà wọn ni. Tó ṣẹlẹ̀ lọ́yọ́ nù. Ká wá rí i pé lónìí góòdì ọ̀hún táwọn ará àgbà yẹn rí tí wọ́n tírèsì wá sọ́yọ́, tí wọ́n fi tú odidi Ọ̀yọ́ lé, góòdì ọ̀hún náà wọ́n wá padà ń wà nínú igbó Ọ̀yọ́ lónìí. Ìjọba Nàìjíríà wá rí góòdì yẹn gbà lọ́wọ́ wọn. Ìtì ń dùn èmi nù. Ń dùn mí o, ẹ má jẹ́ n parọ́ tẹ̀ ń jẹ. Torí ìlàkàkà wọn bàbá ńlá wa kan ni. Ìlàkàkà wọn ni. Bóò ni ìlàkàkà àwọn èèyàn kan ó sì máa bọ́ sọ́wọ́ ẹni lẹ́ni. Àyàfi tó bá jẹ́ pé àwọn tí ń tukọ̀ Ọ̀yọ́ wọ́n mọ̀ sí ìrìn àjò yẹn lókù. Fájọ́ ń gbé jòrú sára wọn. Ṣùgbọ́n tí kò bá mọ̀ sí Federal Government Nàìjíríà, ìyẹn jẹ́ ni. Tẹ́ ẹ bá ń wo ìṣẹ̀lẹ̀ yẹn níran, tẹ́ ẹ bá fi embargo sí, ìyẹn jẹ́ ńlá ni. Kò dáa tó. Ibi tí mo fẹ́ kọ́rọ̀ yẹn ó dé dúró lónìí nìyẹn. Ẹni tó bá wá ní ìbéèrè tàbí ní tó fẹ́ sọ sí, ààyè wà láti sọ sí. Ẹ ṣé gan ẹ̀yin ènìyàn mi. Títí tá a fi máa pàdé lórí ìkànnì, èmi tí yín tòótọ́, Bàbá Àṣà.